Bismillahir Rahmanir Rahim. Agbára orúkọ Ọlọ́run ta fi ń bọ́ lọ́wọ́ ìdè ayé, ta fi ń rí jẹ, ta fi ń rí mu, ta fi ń rí ná, ta fi ń rí lò, ta fi ń bọ́ lọ́wọ́ gbogbo èké nínú àṣàsí àtòògùn tí wọ́n ti sàsọ́lọ́ta wa, tí gbogbo ẹ̀ tíyàn fi ń clear, táànù Ọlọ́run ọba fi ń báyàn, gbogbo àìrójú àìráyè àìríjà àìrímu tí wọ́n gbé bá ẹ, bí wàá ṣe bọ́nú ẹ̀ wá ṣiṣẹ́ yìí. Síwájú kó tó ṣiṣẹ́ yìí, o fẹ́ máa kọ́lé mọ́lé, o fẹ́ máa ralẹ̀ mọ́lé, o fẹ́ máa ṣe nǹkan dáadáa nínú ayé, o fẹ́ bọ́ lọ́wọ́ ọ̀tá, o fẹ́ bọ́ nínú àwọn àṣàsí tó ń fi kàn ẹ́. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254, account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ájì àti umura tẹ́ fi ń ta àwọn èèyàn lọ́rẹ, ẹ gbégbá Global Dahiratu Dhikrlahi. Ẹ WhatsApp wa lórí +2761295638 +2761295638. Bá mi wá omi àgbọn níwọ̀nba, omi àgbọn kékeré. Wá bá mi bu oyin original tó mọ̀ pé oyin original ṣíbí kan bu sínú omi àgbọn yẹn, mix ẹ̀ pọ̀ ró pọ̀ dáadáa. Láàárọ̀ kùtùkùtù tó bá kí àsùbá tán, wàá dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ náà lálẹ́ kó tó lọ sórí bẹ́ẹ̀dì. Ṣe bẹ́ẹ̀ láàrin ọjọ́ méje, gbogbo àṣàsí oògùn gbogbo tí wọ́n di ẹ̀mú gbogbo ẹ̀ á tú ọ̀nà ẹ̀ á là, inú ẹ̀ á dùn, ayọ̀ ẹ̀ á kún. Tó bá ti mix oyin àtomi àgbọn tó ti mix ẹ̀ papọ̀, wọ́n wá bá mi ka Ayatul Kursiyu, wá ka mẹ́ta sínú nǹkan tó mix yẹn, wàá ka la hawla wala quwwata illa billahi al-aliyyil azim, wàá ka 77, wàá tún wá ka Ayatul Kursiyu mẹ́ta, tó máa túmọ̀ pé wàá kọ́ ka Ayatul Kursiyu mẹ́ta kan sínú nǹkan tó mix pọ̀ yẹn, oyin àtomi àgbọn yẹn, wàá ka la hawla wala quwwata illa billahi al-aliyyil azim, wàá ka 77, wàá tún wá ka Ayatul Kursiyu mẹ́ta mi. Bí wàá ṣe nìyẹn, wàá ṣe bẹ́ẹ̀ láàárọ̀ kó tó bá ti kírun tán, wàá mú. Tó bá tún dalẹ́ kó tó lọ sórí bẹ́ẹ̀dì, tún ṣe bẹ́ẹ̀ kó tún mú. Ṣe bẹ́ẹ̀ láàrin ọjọ́ méje, gbogbo ìdí àṣàsí tí wọ́n fi kàn ẹ́, gbogbo ẹ̀ máa túlẹ̀ kan náà bí sínú láì tààlà. Fún gbogbo ẹni tó bá àwọn tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run fún ọmọ, ẹ get transformer 1100 power, ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ, àtẹni tí ọmọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ kéré, penis enlargement, weak erection, quick ejaculation, low sperm count, gbogbo ike nínú àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú tí kì í jẹ́ kọkùnrin lè ṣe déédéé dáadáa, àbí kó jẹ́ pọ́ máa dámọ̀ ló mú, get transformer 1100 power. Obìnrin náà tó wá láti conceive, láti lóyún, get transformer. Tọkọtìyàwó ẹ get ẹ̀, ó wà very effective, kò síbi tẹ́wà tí a deliver. Powder ló wà nù ẹ̀, egbògi láti India, láti China, Arab country lápapọ̀ síbẹ̀. Ẹ dẹ̀ get all in one by Sheikh Afagba natural apps tó ń wò more than 300 àìsàn. Àwọn àìsàn ńláńlá, cancer ni, diabetes ni, ó dẹ̀ tún ń ṣiṣẹ́ fún ẹni tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ẹni tó rìnrìn mọ́lẹ̀. Ẹ WhatsApp wa lórí +276129